àwọn ọ̀jálẹ̀ onílé bo títí ẹ̀ mọ́lẹ̀, àwọn kò ṣe kò dólúrè ṣe tó ń gbọ́kọ́ olúrè tó ń gbàdá olúrè tí fi ń kọ́gi, àwọn onígi òro tó ń gbẹgbẹ́ lọ́wọ́ ẹlẹ́gbẹ́, àwọn onígi òro tó mọ̀ bọ́ ṣe ń fọmọ Yorùbá joyè láti gbà wọ́n láti kó wọn sínú ìgbèkùn láti gbowó lọ́wọ́ wọn. Bóyá ìjẹta ìjẹrin náà lọ ṣọdún fá wọn, ẹni àfijóyè àwòdì tí ò lè gbẹ́dìyẹ, ẹni àfijóyè jagunjagun tó sọra rẹ̀ di agbáṣàgà ilẹ̀ Yorùbá tó lóun promote àṣà tó lóun if you don't promote your culture ṣé ó wá jẹ́ agbáṣàgà gbogbo ilẹ̀ Yorùbá. Síbẹ̀síbẹ̀ ìlara òjò kú dùn. This man say that ẹgbẹ́ tó ń dálẹ̀ ó ti ń exist láti 32 years ago. Ẹjọ́ ẹ bá mi béèrè pé irú ẹgbẹ́ wo ló dálẹ̀. Ìyá mi ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta, ìyá mi Yétúndé Monísọ́lá Ọlágúnjú Kẹ́hìndé. Àgbàrá kì í pòkòtò ilé ayé yóò ní fòyín ru. Ẹ bá mi béèrè irú ẹgbẹ́ wo ló dálẹ̀. Ṣé òun ló ní OPC? Kí ló bá yí OPC jẹ́ lénìí? Kí ló mú kí tọmọdé tàgbà máa sá fún OPC? Kí ló mú kí OPC ó sọ orúkọ rere àárọ̀ tí wọ́n ní tọ́fisọ́nù? Ṣé kìí ṣe ẹni tá à ń wí náà ni? Pé ẹni a ní ká papapapa tọ́lọ́run ò pa. Bẹ́ẹ̀ bá gbèrò rere ẹ̀ rí rere, bẹ́ẹ̀ bá dẹ̀ gbèrò ìdàkejì orí yín náà ló máa jábọ́ sí. Ó ń sọ wípé it is not easy láti dá ẹgbẹ́ sílẹ̀, pé àti mẹ̀ǹtẹ́ ẹni ara ló ṣì ń ta yín. Àwa mọ̀ pé láti àná mọ́jú èní ìjẹta mọ́jú àná ẹ̀ lè rórun sùn. Ara ló ń ta yín. Ara ló ń ta yín. That is why the Yoruba people reject you. Ara tó ń ta yín náà nìyẹn. Òun lẹ́fi wá rí Iru Ekun gẹ́gẹ́ bí ọ̀tá yín. Lẹ́fi wá ń pèrò pé kí Iru Ekun kówó. Lẹ́fi wá ń sọ wípé kì í ṣe ohun tó lè kádà ẹgbẹ́ lẹ̀, ṣùgbọ́n láti mójútó ẹgbẹ́. Pé ẹ̀yin ti dá ẹgbẹ́ títí yín lẹ̀ láti 32 years ago. Ẹgbẹ́ tẹ́ ẹ fi ẹ̀jẹ̀ ọmọ Yorùbá dálẹ̀. Ẹgbẹ́ tẹ́ ẹ fi wàhálà rúkèrúdò tí Èkó Ìbàdàn tí ò ní sinmi. Fashion Gani ló ń bọ̀ yẹ. Ìròyìn àtúgbé pé Fashion Gani àti Fashion bàbá Fẹ́dí Fashion wọ́n dojú ìjà kọra wọn. Kí ló dé tẹ̀yin ń ṣògo nínú ìbàjẹ́? Kí ló dé tó fi jẹ́ pé ìbàjẹ́ lẹ fi ń ṣayọ̀ọ́yọ̀? Kí ni Sunday Igboho rà lọ́wọ́ yín gan? Àní ẹgbẹ́ jẹ́ fórí kẹ́yẹ lára ọmọ Adéyẹmọ. Mo sọ lálẹ́ yìí, ìbá àjọmọdé ní ìbá àjàgbà yín ló ń rò pé kí Iru Ekun kówó, ayé onítọ̀ máa wó, á lọ túẹ́túẹ́. Ìyá mi Lady K, you are welcome. Ojú òní tì yín, àgbàrá kì í pòkòtò ilé ayé yìí ò ní fòyín ru. Ọdún Ifá lẹ lọ ṣe, torí àwa ti mọ̀ yín sí ààrẹ abọrẹ̀ of Yorùbá land. Adẹ̀sí ń bẹ̀ wọ́n ní tápà níbi tí ìran yín ti wá, kán lọ fi ẹ́ joyè lọ́hùn. Mo ka gbogbo ohun tó kọ, mo wá wò pé this boy is a stupid boy. Ntí Gani ò jẹ́ tí ń pera ẹ̀. Tẹ́yìn bá lẹ́ẹ̀ní jáwọ́ lẹ́yìn ọmọ Adéyẹmọ, àwa náà rẹ́dì. Àádọ́nà tán bí owó ni. Torí ẹ̀yin ò ní oore kan tẹ́ ẹ fẹ́ ṣe fún ìran Yorùbá jù kẹ́ máa gbowó lọ́wọ́ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn aponú apọ̀dà wọ́n á mọ̀ pé ẹgbẹ́ tó dálé òfin gbowó lọ́wọ́ wọn ni.
olóṣì ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ní kọ́pìnì wo ló dálẹ̀ tó fi di bílíọ̀nìyà o Gani ilé iṣẹ́ wo ló dálẹ̀ ṣé kápẹ́ntà nígbà tí ṣe ibi kápẹ́ntà yẹn náà ni àbó ṣoògùn owó ṣèbí ìgbà tó hijack OPC ni lọ́wọ́ àwọn tó ní OPC agbádá làwọn Ààrẹ Ọ̀nà Kakanfò àná máa ń wọ̀ nígbà tí Ààrẹ Ọ̀nà Kakanfò bá lọ sójú ogun ọmọ tápà tí ń sọ̀tàn Yorùbá níbo ló ti rí tí ò bá jẹ́ àwọn ìjọba tó pa history rẹ̀ ní school kí níbo ló ti rí ṣé àtàgbà tó kọ́ kápẹ́tà tó ló lọ kẹ́kọ̀ọ́ ló lọ sí secondary school lọ ka history you this stupid boy. Gbogbo èrò tẹ́ ń rò lórí Iru Ekun orí yín ló máa dálé lórí ọmọ ẹgbẹ́ tó bá padà lọ́jọ́ yẹn ẹgbẹ́ tuntun ṣẹ̀ṣẹ̀ dálẹ̀ ìlara yìí náà ní pẹ̀lú ìgbéraga ìlara yìí náà ní pẹ̀lú ìgbéraga olóṣì kì í jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò wá sọ kọ́pìnì tó dálẹ̀ òwò tó ṣe that make you become a billionaire kó tó wá gba oyè Ààrẹ Ọ̀nà Kakanfò. Abíọ́lá agbádá ló wọ̀ títí ó fi kú bàbá wa Awólọ́wọ̀ agbádá ló wọ̀ ṣé bàbá Awólọ́wọ̀ jagunjagun ni ṣé bàbá Awólọ́wọ̀ pera wọn ní jagunjagun ṣé Abíọ́lá pera wọn ní jagunjagun owó ni bàbá Aláàfin Ọ̀yọ́ àná ló wá dọ̀dọ̀ Abíọ́lá tó fi jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ìwọ tó ń pera ẹni jagunjagun rèé adẹ̀ ti gbọ́ ìtẹ́ pé o lè dábọ̀ yàn o mọ ibi tí adọ̀dọ̀ ìbọn wà ọdún mẹ́fà ló lọ ṣe ọ̀rọ̀ Sunday Igboho ló mú máa ń bẹ̀ àtàwọn wèrè tó wà lẹ́yìn ẹ̀ wá jẹ́ kẹrin eyẹ kéje eyẹ kéye ẹni ayáyé pàápàá ìtàn náà máa tàn bọ̀tí iná máa ń tẹ̀júra wọn lọ iná máa ṣe kí ni máa ń tẹ̀júra wọn lọ òní mo fi sọ lọ́sàn-án pé I pity our traditionals tí wọ́n gba irú ẹ̀ láyè láti máa tẹjú bọ àwọn òòṣà kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá Gani wá láti wíìkì ilé agbára ilẹ̀ Yorùbá kó bá a lè lórí ọ̀fẹ́ àti kó àwọn tápà bàbá ẹ̀ wọlé ntọ́pọ̀lọpọ̀ nínú yín ò mọ̀ nìyẹn ṣé dandan ni kò sọ̀rọ̀ nípa Sunday Igboho níbi tó bá lọ ṣé dandan ni kò sọ̀rọ̀ nípa Iru Ekun pé àti dá ẹgbẹ́ lé ọjà àti mẹ̀ǹtẹ́ ẹni tólúwa ò bá mẹ̀ǹtẹ́ ẹgbẹ́ yẹn máa wó ẹ ti wó bóyá lẹ mọ̀ ìjẹta làwa ti sìnkú OPC Gani Adams OPC ti Gani Adams ìjẹta làwa ti sìnkú ẹ̀ ìmídélé tí bàbá Ọ̀jájá Ògúnwùsì tó ti nawọ́ Sunday Igboho sókè tó ti pé gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá pé káwọn máa kán fọwọ́ tì lẹ́yìn lágbára OPC ti dòfo wọ́n fẹ́ kí olórí jagunjagun ó di méjì nílẹ̀ Yorùbá ni ta ló fi wèrè jẹ́ olórí jagunjagun ìwọ jagun rí ni dárúkọ ogun tó jà ogun yàtọ̀ sí ráyọ̀tì tẹ́ ẹ̀ ń fà lẹ́kọ̀ọ́ ń gbà yẹn lọ́hùn tó nílé ò lè gbélé ní Àwáwù ní Olúṣọ̀gá ní Àlàáfíà tó nílé ò lè gbélé ní Ọkọ́ta ní Àgọ́ tó nílé ò lè gbélé ní Mile 12 tó fi dé Àgùdà Ìtìlẹ̀ Ìjẹ̀ṣà ráyọ̀tì yàtọ̀ sí ẹni tó ti rí ìrírí ogun rí mo tún tutọ́ lẹ́ẹ̀kan pẹ̀lú agbára àwọn onílẹ̀ pẹ̀lú ẹni tó dá ayé àti ọ̀run tí kọ́kọ́rọ́ ayé ń bẹ lọ́wọ́ ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ń gbèrò ní gbangba ni tó ń sọ síta ni tàbí tó wà nínú kọ̀rọ̀ inú yàrá ẹ̀ tó ń sọ pé kí Iru Ekun owó onítọ̀ máa wó tọmọtọmọ tayátayá láṣẹ Olódùmarè torí ẹ̀yin àti mọ̀ ìbáṣe pé ẹ mọ̀
pé àkókò yìí làwọn Fúlàní ó jáde síta máa yọ Yorùbá lẹ́nu. Mama ní kí kó wá gba oyè Ààrẹ Ọ̀nà Kakanfò yẹn lọ́fẹ̀ẹ́ kò ní gbà á. Ṣùgbọ́n nígbà tọ́lọ́run tó máa tú yẹ̀yẹ́ síta, Aláàfin ní sí ogun, Aláàfin ní sí ogun. Ṣèbá Aláàfin tó wà ń bẹ̀ ti sí ogun fún ẹ. You did nothing. Meye owó tó ti gbà lọ́wọ́ Aláàfin ilé tó wà ń bẹ̀ yìí. You did nothing. Ẹ wá kágbádá funfun. I don't blame you. I blame my people tó fún ẹ lórí ọ̀fẹ́ kó lè máa gbá wọn. Tán mọ̀ pé ọ̀lẹ ayé wọn àtọ̀run ojo pọ́nbélé. Pé ẹnu ló ní bí àjàkàrà. Gbogbo àwọn tó ń tẹ̀lé lẹ́yìn irú ìrónìborùn. Ọmọdé yẹn mọ́ yàtọ̀. He listen to the people. Ó máa ń gba advice èèyàn. Bọ́mọdé bá fún nímọ̀ràn á jókòó á meditate lórí ẹ̀. Á rò lọ síwájú á rò lọ sẹ́yìn. Kì í ṣe pé ibi tí wọ́n máa dé tó jẹ́ pé ìwọ nìkan àfẹ́mí náà ni. You this stupid boy. Wọ́n ní ẹgbẹ́ tó ṣe ìdákalẹ̀ ṣé ìwọ ló dá OPC ilẹ̀ ni? Ó ti gbàgbé pé ó jí OPC lọ́wọ́ bàbá Fẹ́dí Fáṣẹ̀hùn ni. Ṣé ó ti gbàgbé pé ó jí OPC ni? Ifá festival ló ń ṣe, ṣé wọ́n bọ fá nílé bàbá ẹ̀ rí? Ṣé wọ́n bọ fá nílé bàbá ẹ̀ rí? Mo credit ẹ̀ sí kan yẹn. Inú ẹ̀ ò dùdùdù rí kó ló lágbára pé òun bọ̀ lẹ́kìtì pé ó fẹ́ wá bá wọn bọ Ògún nígbà tí ó jẹ́ pé ó fẹ́ jẹ̀wẹ̀. Ṣé wọ́n bọ Ifá nílé bàbá ẹ̀ rí? Ṣé wọ́n fi ẹ́ jẹ oyè abọ́ rẹ̀? Mr. Gbàṣàgà, ṣé ara àṣà Yorùbá tó ń gbéga náà ní ká máa náwó sí ọba ilẹ̀ Yorùbá? Ṣé ara àṣà Yorùbá náà ni pé torí pé ó ti jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò olórí tọ́ọ̀gì Aláàfin pé o gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fọ́ba? It is because you are not among of us. Lẹ fi ń gbèrò pé kí Iru Ekun kó wó, ayé yìí ló máa wó. Gbogbo ẹ̀yin tẹ́ jọ ń pèrò ẹ̀ lọ́kàn. Iru Ekun tọ́lọ́run ọba mi ti establish látòdì ọ̀run. Iru Ekun tí àwọn onílẹ̀ ti stamp ẹ̀, tádániwáyé ti stamp ẹ̀. Iru Ekun tọ́mọdé ń fẹ́ tí àgbà ń fẹ́. Go and watch that video from Òṣogbo. Àdúrà táwọn ọmọ kékeré ṣe tí àwọn àgbàlagbà ń ṣe, tárúgbó onú ṣe, àwọn ìyá kan wà wọn nírun lórí pápátá tán ṣe. Ẹ̀yin wá dúró níbi tẹ́ ti ń tan àwọn èèyàn jẹ. Ẹ̀ ń sọ kátikàti rédèrèdè rándanrandan. Ṣé dandan ni kẹ́ ẹ sọ̀rọ̀ nípa Sunday Igboho? Ìjọ́wọ́ ni orí kí Sunday Igboho kó sọ̀rọ̀ nípa títí ẹ? It show that you are not a mature man. Ìgbéraga ti báyé Gani jẹ́ àtàwọn tó ń tẹ̀lé lẹ́yìn. Ìgbéraga. For almost 5 years, this man was not around. Ní ọdún mẹ́jọ làwa wà ní kíní kan o. Àwa ò sá lọ síbi kankan wa, travel out of this country o. Ṣé olówó tó lè fi travel ń gbà yẹ? Nígbà tí òkìrò ń bẹ́ẹ̀ fa, ṣe bí gbà yẹ ló ṣe ń jà ló ń dá wàhálà alẹ́ torí pé ó fẹ́ gbẹgbẹ́ lọ́wọ́ ẹlẹ́gbẹ́. Ṣé o ní owó Gani Adam? Ṣé o ní owó? Àǹtí Gani, ṣé o ní owó ń gbà yẹ lọ́hùn tó lè fi travel láti Nàìjíríà mi báyìí lọ sí Ghana lásán ká máa sọ pé ìlú òyìnbó? Tó o bá ní owó ń gbà yẹ lọ wàásà. Ìjà tó dẹ̀ ń jà ń gbà yẹ kì í ṣe is not for the Yorùbá race. Pé ẹni tó bá ní ààrẹ òṣè kankan fún Yorùbá àfi bí ṣó lóore ni. Ṣó o ṣe Yorùbá kan lóore rí? Wá ló lọ síbi ọdún Ifá tí ò lè gbé ẹ́ torí Ifá mọ̀ pé onílara ni ẹ́.
Ifá mọ̀ pé abatẹnijẹ́ ni ẹ́ Gani Adams. Ifá mọ̀ pé onígbéraga ni ẹ́. Ẹni tó dẹ̀ ń lára yìí lójoojúmọ́ láyé ń fẹ́. Tó bá jẹ́ pé orí ẹ̀ pé Gani, the majority tí tó ń ṣe ọ̀rọ̀ burúkú tó ń sọ légboro ẹnu ò ní sọ. But I did not surprise because you are not a Yoruba man. We know that you want to cause a confusion, but Iroyin ti já. Ẹni bá ní kí Iru Ekun owó òun láyé ẹ̀ máa wó. Awo nílé, awo lóko. Gbogbo ohun tó ní pápátá ló máa dòfo lójú ayé ẹ̀. Torí nígbà tí a dé Òṣogbo lánàá, ṣá ó ti dìjẹ́ta. Àwọn táwọn èèyàn sọ fún wa ni wípé Iru Ekun dé, ìmọ́lẹ̀ dé. Iru Ekun dé, ààbò dé. Iru Ekun dé, ìrọ̀rùn dé. So if you are thinking or plan to attack Iru Ekun, or ẹ̀ ń ro lọ́kàn pé kí Iru Ekun owó, Sunday Igboho kọ́ lẹ̀ ń bájà, ọmọ Yorùbá pápátá lẹ̀ ń dojú ìjà kọ. Ìwọ nìkan lè dá sí oúnjẹ fọmọ Yorùbá o. Ọmọ Yorùbá jẹ́ wọ́n á máa sọ fún ẹ pé wọn ò yó ni. Ṣùgbọ́n tọ́mọ Yorùbá bá dá sí oúnjẹ fún ẹ, ọ̀run ló ti máa lọ lájú. Bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ dó gẹ́gẹ́ bí ọ̀tá Yorùbá, kọ́dún yóò tó kọjá lọ, Ọlọ́run ó máa pa yín mọ́lẹ̀ ẹyọ kọ̀ọ̀kan ni. Ṣùgbọ́n ibi ẹ fojú sí ọ̀nà ò lè gbàbẹ̀. Iru Ekun rẹ́dì láti wó torí ilé tọ́lọ́run ọba mi kọ́ ni. Ó gbóná ayé fẹ́lẹ́ ni. Ó ní ilé tọ́lọ́run kọ́ kò ní dàrú e. Ìlú tọ́lọ́run bá tò, ó ní ilé tọ́lọ́run bá kọ́ kò ní wó. Ìlú tọ́lọ́run bá tò kò ní dàrú. Ó wà ní tìjú rárá anywhere tó bá láti lè rí máìkì gbé sẹ́nu báyìí. You must talk about Sunday Igboho. You must say something about Sunday Igboho. Orípayé yín ti bàjẹ́. Bẹ́ẹ̀ ṣe parọ́parọ́ nìyẹn. OPC yín ni ẹ̀yin lẹ train ẹ̀. OPC yín ni ẹ̀yin lẹ train ẹ̀. Ẹ rí pé ẹ ti ṣòfò. Ẹ rí pé ẹ ti ṣòfò. Àwa mọ̀ pé lánàá láti jẹ́ta yẹ ẹ lè rórun sùn. Òun ló fi lọ pé ọdún Ifá ẹ jọ̀ọ́. Ẹni tó ní òun gbé àṣà ga, ẹni tó lóun ṣọdún Ifá, ẹni tó lóun ò fẹ́ kí ọdún àwọn ìṣẹ̀ṣe wa kó parun, ṣé lára ń tó sọ ń bẹ̀yẹ lánàá náà wọ́n ń sọ níbi ọdún Ifá táwọn wèrè kan náà ń wọ aṣọ funfun pẹ̀lú títẹ̀ náà tó kó igbá oríṣiríṣi dání. Ohun gbogbo tènìyàn bá ti ń ṣe láyé tó bá ti fi àbòsí sí díẹ̀ tó ń fi àbòsí ṣe irú nǹkan bẹ́ẹ̀ kì í gbé èèyàn. Ohun gbogbo tènìyàn bá ti ń ṣe láyé yìí tó ń fi ìlara sí, tó ń fi ọ̀tẹ̀ sí, kì í gbé èèyàn. Special announcement to all of you tẹ́ lọ́bẹ̀ yẹn lánàá tí ìjẹta ń tẹ́lẹ̀ lọ́sọdún Ifá festival. Ifá ò lè gbè yín o torí àbòsí wà nínú yín. Ẹ ní èrò rere kankan sí ìran kóòtù òjíire. Tí ẹ gbọ́, Sunday Igboho dẹ̀ ti ta yín yọ. Ó ta yín yọ. Ẹ máa lé Sunday Igboho ni, ẹ dẹ̀ sáré kú. Torí Ọlọ́run ọba mi ní bá rìnrìn àjò tó ń rìn. Mo dẹ̀ ń ti kọ́ lórí fún yín tipẹ́tipẹ́ pé má ba jà, má ba bínú. Ẹni Ọlọ́run bá ti ń bẹ lẹ́yìn ẹ̀, ẹni Ọlọ́run bá ti ń ṣe títí ẹ̀, ẹni Ọlọ́run bá ti nífẹ̀ẹ́ sí, ẹni Ọlọ́run bá ti jẹ́ ààbò ẹ̀, kò ṣeé bá jà. Mo sọ fún yín. Ṣùgbọ́n torí pé Gani fẹ́ kó yín ṣìnà, ọmọ ẹgbẹ́ tó bá ti join, ọmọ ẹgbẹ́ tó bá ti join ẹgbẹ́ tuntun tó ṣe ìdálẹ̀ yọ ayọ̀ ó ní ìṣe irú ẹni bẹ́ẹ̀ illiteracy ló ń bàjà. Ó jọra ẹ̀ lójú, ó
ó ti ríra ẹ̀ gẹ́gẹ́ bí ìkan pàtàkì nínú ilẹ̀ kóòtù òjíire. Oh God, òwe yín náà ni, òwe ẹ̀yin ọmọ OPC Gani náà ni, pé kẹ́rù ó mọra ẹ̀ ní ẹrú, kí wọ̀fà ó mọra ẹ̀ ní wọ̀fà. Wọ́n ní tí wọ̀fà bá ń ṣe bí ọba òun ló lè da ìlú rú. Ẹ má ṣe bí ọba, ìwọ̀fà níyìn, àfi yín sọ̀fà wá sílẹ̀ Yorùbá ni. Yorùbá ní ẹ jẹ́ kí ìyàwó ọ̀nà ọmọ ọkọ, ọ̀rọ̀ ló sọra rẹ̀, torí pé ẹ̀yin gan mọ̀ pé Sunday Igboho ti jù yín lọ. And if you are talking about OPC today, you are not a founder of OPC. No, Brother Yusuf, you did not understand what I'm saying. You can celebrate anything you like, but ṣé ìdí Ifá festival tán lọ ṣé dandan ni kó sọ̀rọ̀ o ẹgbẹ́ tuntun ṣẹ̀ṣẹ̀ ẹ̀dálẹ̀ pé ọmọ ẹgbẹ́ tó bá ti lọ join aláìmọ̀kànmọ̀kàn ni? Ṣé dandan ni kó sọ̀rọ̀ Sunday Igboho níbi Ifá festival tó ń ṣe bó yẹ kán máa pe àwọn babaláwo yẹn síta, kán máa kípa lọ́tún, kán máa kípa lọ́sì, kán máa kí gbogbo inú wọn máa dùn. Ṣùgbọ́n nítorí pé they organize that program because of ìlara ogun Fúlàní lọmọ Yorùbá ní kó fèsì. Ṣó wá jẹ́ gẹ́gẹ́ bí babaláwo ni? Let us say the reality. Àwọn babaláwo lámọ̀ tó máa ń ṣọdún Ifá, ṣó jẹ́ gẹ́gẹ́ bí babaláwo ni? Ara jìbìtì ta ló ń fi Yorùbá lù nìyẹn. Wọ́n ló fi lè sọ wípé gbogbo àwọn tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò olówó ni wọ́n. Ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kọ́mọ Yorùbá ó béèrè pé ilé iṣẹ́ wo ló dálẹ̀ tó fi become a billionaire. Mo dẹ̀ yìí ń béèrè látijọ́ yìí, kò sẹ́ni tó bá mi bí léèrè. Àwọn ọmọ ẹ̀ tó tẹ̀lé lẹ́yìn gan wọn à lè dáhùn pé ogun wo ní Gani ti jà ní ilẹ̀ Yorùbá. Ogun wo ní Gani ti jà? Ẹ gbàgbé àwọn ọmọ Bàdó lẹ́kọ̀ọ́, Èkó nìyẹn ti mọ́. Àwọn ọmọ kéde kan ní Ìdí Àràbà, ìjà Fúlàní, ìjà Yorùbá àti Fúlàní ní Mile 12. We are talking about ilé tó affect all the Yorùbás. Tá a pè lọ́tún tá a lọ́bẹ̀, tá a pè lọ́sì tá a lọ́bẹ̀, tá a pè lẹ́yìn tá a lọ́bẹ̀. Ogun wo ní Gani jà fún ìran Yorùbá? Question number 1 that can make him a leader of jagunjagun ní ilẹ̀ Yorùbá. Ìkejì, ṣé ìran bàbá ẹ̀ jagun rí? Ṣé ìran bàbá ẹ̀ jagun rí? Me ní ẹ̀yẹ, if I please can invite him, he can give a lecture there. Ṣé dandan ni kó sọ̀rọ̀ nínú ẹgbẹ́ lórí ẹgbẹ́ tuntun ṣẹ̀ṣẹ̀ dálẹ̀? Ṣé dandan ni kó sọ̀rọ̀ lórí nípa olóyè Sunday Igboho? Ṣé bàbá ẹ̀ jagun rí? Ṣé bàbá ẹ̀ ṣó ja ogun rí? Nígbà tó dẹ̀ mọ̀ pé ìran bàbá ẹ̀ ò jagun rí, kí ló dé tó fi lọ ajá kẹgbẹ́ jagunjagun tán dálẹ̀ nítorí Yorùbá? You blackmail them because you want people to believe in you. Thank you, bàbá mi Clayton Akínyẹlé. You blackmail them because you want to become a false leader. Immediately you create a faction in OPC. OPC sọ ògo ẹnu. Ààrẹ Ọ̀nà Kakanfò lára àwọn olórí ẹ̀ṣọ́ tí Aláàfin Ọ̀yọ́ máa rán níṣẹ́ ni. It means that oyè jagunjagun ni. Òun ló dóyè pátì. Any occasion, ààrẹ jọ̀lọ́, òdílé ẹlẹ́bàtúyẹ̀rì ètè, ṣùnú pọ̀ bí ẹnu ẹlẹ́dẹ̀. Mo kọrin kan nígbà kan, mò ń fi orin yẹn fà yín létí ni pé kókó jábélé, kálukú lómi ṣe tiẹ̀, kí ìwọ ṣe ti tiẹ̀, kí Sunday Igboho ṣe ti tiẹ̀. Kókó jábélé, but it is because ìlara, and you know
the OPC Gani mọ̀ pé àwọn ọmọ Yorùbá ti reject òun tó bá ti joyè Yorùbá ti reject ẹ̀ because of what? Because of ìgbéraga. Because of ìgbéraga. He believed that he know Mr. Know. Mr. Know. Ìgbéraga ọ̀hún tí àwọn àgbà Yorùbá sọ wípé wọ́n ṣáájú ìparun ẹ̀ rí ibi tó bá yín dé. Sunday Igboho àbúrò wa ẹgbẹ́ ni ìwọ àti Sunday Igboho and ìwọ gan mọ̀ pé fake make I repeat am fake age ló ń lò. You are not up to 65. Fake age. Ṣùgbọ́n mi fake age. So don't ever call Sunday Igboho àbúrò wa ẹgbẹ́ ni ìwọ àti Sunday Igboho ẹgbẹ́ tí ò bá ti ní ju ẹ lọ gan. Ẹgbẹ́ ara ìgbéraga náà nìyẹn ìgbéraga tá à ń sọ. Àwọn tó dẹ̀ wà lẹ́yìn ẹgbẹ́ ẹ̀yin ọmọ Yorùbá yẹn ti gbàgbé fídíò tọ́mọ yẹn ṣe ni pé òun ò rí àwọn OPC bá wí pé advisor àwọn àbẹ́ wọn ládvisor ni. Bẹ́ẹ̀ dẹ̀ rí àwọn tó rọgbà yíká irú ìró ni ìborun ni wọ́n. Torí eré tó ń kọrin ẹni aráyé pápápá ṣe ló yẹ kó sọ wípé olóyè Ọ̀túnba Gani Adams orí ọ̀rọ̀ yẹ Ifá náà ní ká wá sọ̀rọ̀ nípa ẹ̀ ń bíbà yìí. It is because he don't have sense. Ẹ̀dẹ̀ rò pé lójú ọ̀rọ̀ yín pé ẹ lè fi ọ̀rọ̀ bá Iru Ekun jẹ́. Bó pè yín bó wù yín ẹ pè ní ìrù àyàn. Àwọn ènìyàn ń lọ́fọ̀ ẹ̀ sí lójoojúmọ́. Bó wù yín ẹ pè ní ìrù ẹ̀fọn. Ọmọ Yorùbá ṣe kí ni? They have already understand. Paríparí bàbá wa Ọ̀jájá Ògúnwùsì ó ti wá sí bẹ́bẹ́. Ọ̀rọ̀ ohun tí bàbá ṣe láàrin ní ìjẹta ṣúgà já. Ó tún látàánú. Ó bá bàbá ṣe bẹ́bẹ́. Ní bàbá tó á tún sọ̀rọ̀ lọ bàbá ní ẹ mú ọ̀rọ̀ mi. Bí mo bá ṣe sọ bí mo ṣe ń sọ dàrẹ́tì ní kẹ́ gbé síta ẹ jẹ́ kẹ́ gbóhùn mi. Bàbá nawọ́ Sunday Igboho sókè. Bàbá ní tí n bá ti ń wí ẹ máa bá mi wí Igboho ṣá. Àwa náà tún pariwo Igboho ṣá. Ẹ ti mọ̀ pé ẹ ti ṣubú. Àti ju Sunday Igboho lẹ wá lọ. Àìtó lẹ bá padà ìlara ni. Ìlara ni. Ìlara ni. Mo dẹ̀ sọ́nà ọ̀rọ̀ mo ti sọ́nà ọ̀rọ̀ mi o. Mo ní àgbà sọ̀rọ̀ kan ló sọ bẹ́ẹ̀ pé ẹni tí inú Ọlọ́run bá ń dùn sí ẹni bá ń bájà Ọlọ́run ló ń bájà. Àwọn àkàndá èèyàn kan wà tó bá ń bá ẹni yẹn jà lórí àìtọ́ kì í ṣe ẹni yẹn ló ń bájà o Ọlọ́run ló ń bájà. Ẹni tó ń lára ẹ̀ tó sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí ayé assassin ni ó wà lára àwọn ọmọ bọ́ìsì tí bàbá Tinubu ń lò láti pààyàn tí ò sọ anything. Wọ́n ní kó lọ ilé ẹjọ́ ní kò ní ìdí ṣùgbọ́n you still continue saying it mean that náà yẹpẹ̀ ló wà lórí ẹ̀ kì í ṣọpọlọ. Torí tó bá mọ̀ ni wàá mọ̀ pé Ọlọ́run ló ń bájà. Wàá mọ̀ pé Ọlọ́run ló ń bájà. Ẹni bá ti ń bá àkàndá ọmọ ń jà ẹ̀yin lójú Olódùmarè kì í ṣe ẹni yẹn ló ń bájà Ọlọ́run ló ń bájà. Gani Sunday Igboho rí títí ẹrù. Special announcement to you all àtàwọn OPC yín bó jẹ́ babaláwo yín bóyá kàfàṣàlẹ́ máa ti lọ gbé wá. Babaláwo tí wọ́n gbójúlé ó ti ṣeré lọ Sókótó. Oníṣègùn tí wọ́n fẹ̀yìntì ó ti ṣeré lọ Kàlàbá. Bẹ́ẹ̀ ni tẹ́ ẹ mọ̀ sá tẹ́ ẹ mọ̀ jó
torí ọmọ Adéyẹmọ torí Iru Ekun mo láyọ̀ láti sọ fún yín pé ẹ bẹ̀rẹ̀ àṣedànù nìyẹn, ẹ bẹ̀rẹ̀ àṣedànù torí pé ní ìjọ́ tí afẹ́fẹ́ bá ti fojú kan ìyẹ̀fun ló máa ń fẹ́ ìyẹ̀fun dànù, ẹ bẹ̀rẹ̀ àṣedànù nìyẹn torí pé ẹ bá sá lóògùn kò lè jẹ́ á dáhùn lórí ọmọ yín. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ń pinnu lọ́kàn sẹ́ẹ̀ pé kí Iru Ekun yóò dàrú tàbí kó wó, ayé onítọ̀ máa wó tọmọtọmọ tìdílé ṣé lẹ́ẹ̀mí pé iṣẹ́ ni. Àwọn bàbá kan ló ń káwọ́ lọ́wọ́ kò pé ẹ má dá wọn lóhùn, bọ̀tí wọ́n ti ń tú wálẹ̀ díẹ̀díẹ̀, wọ́n ti ń tú wálẹ̀ pé tá a bá tètè sọ fún àjòjì abẹ́lẹ̀ yìí jẹ́ adẹ̀sá irú wọn lẹ máa gbọ́ tó máa sá kúrò ń lò. Ọ̀rọ̀ yẹn dàbí ẹni tí ò níyàwó ńlé ni, tí tọkọtìyàwó ń jà tó ló ń fẹ́ parí ìjà fún tọkọtìyàwó. Kí ni ìrírí ẹ̀ láàrin lọ́kọláya? Kí ni ìrírí ẹ̀ nínú ìbágbépọ̀ ọkùnrin àtobìnrin? Bẹ́ẹ̀ ló ṣe jẹ́ ẹni tí ò jagun rí, ẹni tí ò mọ ibi tí okó ìbọn wà, tó lóun fẹ́ kọ́ jagunjagun, òun fẹ́ jọ̀gálé jagunjagun lórí. That is the stupid idea. So ẹ lè wo Iru Ekun bẹ́ẹ̀ sálógùn kò lè ṣiṣẹ́, bẹ́ẹ̀ sin nígbẹ́rẹ́ kò lè ṣiṣẹ́, bẹ́ẹ̀ gbẹ́bọ lọ́sàn-án, bẹ́ẹ̀ gbẹ́bọ lọ́gànjọ́ òru, bẹ́ẹ̀ gbẹ́bọ ní àṣálẹ́ ní ìdájí torí Iru Ekun torí ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá kò lè ṣiṣẹ́, kò lè ṣiṣẹ́, kò lè ṣiṣẹ́ torí ilé tọ́lọ́run ọba mi kò ní tó kọ́. Ó wá fi àkókò yìí again àwọn ọmọ Iru Ekun láàrin ọ̀tá la wà ká máa ṣọ́ra. Mo sọ láàárọ̀ mo ní wọ́n á gbéjà wá bí àárọ̀ ni àbí àná pé tán bá gbéjà wá ẹ má bá wọn jà, ẹ má bá wọn jà. I want everybody ní gbogbo state pàápàá kí ẹ̀yin commander kẹ́ ní list àwọn ọmọ tẹ́ ń kó kiri, ká má lọ ṣe aṣọ Iru Ekun lọ máa fi dáràn kiri. Torí bàbá mi kan pè mí lẹ́ni pé àwọn kan wọ aṣọ Iru Ekun ṣe ni wọ́n yan ìbọn káàkiri gbogbo ìlú. Mo ní kì í ṣe àwọn ọmọ ti Sunday Igboho, torí mo mọ̀ bàbá yẹn sọ to the extent pé ká bá wọn sọ̀rọ̀ kán má dàbí ti OPC. Mo ní bàbá mo fọwọ́ sọ̀yà pé kì í ṣe àwọn ọmọ Iru Ekun sẹ́ẹ̀, kì í ṣe àwọn ọmọ Iru Ekun. Torí nígbà tí májàsọ́lá pè wá lọ pé bí ènìyàn kan bá ti wọ́bọ̀n tóun ò máa ń pa ẹ̀, iṣẹ́ tóun ò ná tó bá jẹ àbí iṣẹ́ tí wọ́n gbélé Iru Ekun lọ́wọ́ tó bá ti wọ́bọ̀ yọ ayọ̀ òun ni kò ní tọ̀ mọ̀ pé kóòtù ló máa gbàdẹ́wọ̀n. Mo ní kì í ṣe àwọn ọmọ títí wá, ẹja fúnra káwọn àwọn tí ò lógo tán ní èèyàn kan lógo wọ̀nyí ká má lọ gbẹ̀yìn bẹ́ẹ̀ bọ́ jẹ́. Please, I'm pleading all the commander Iru Ekun ẹ wà vigilant, ara ń kan Gani lọ́wọ́, ẹ wà vigilant. The ọ̀dàlẹ̀ People's Congress wọ́n à ní sinmi lórí ọ̀rọ̀ Iru Ekun, wọ́n à ní sinmi, wọ́n à ní sinmi, wọ́n à ní sinmi. Ẹ wà vigilant, ẹ ṣe kí ni, ẹ wà vigilant. Ẹ dá àwọn ọmọ títí yín mọ̀, ẹ mọ̀ bọ́n ṣe pín word by word, local government by local government, kí ẹ lè mọ àwọn tó wà ní ọ̀ndà yín ní kó tó dé state. Torí tọ́mọ kan bá wá lọ dáràn ládùúgbò òbí kan kó má lọ jẹ́ pé commander unit yẹn náà máa mú. Torí àwa mọ̀ pé Iru Ekun a wà fún ọjọ́ ọ̀la Yorùbá rẹ̀. Àwọn ti sọ ògo wọn nù. Àwọn ti ṣe kí ni? Wọ́n ti sọ ògo wọn nù. Ògo tó sọnù yẹn mi rò pé wọ́n lè padà rí mọ́. Àwọn gan mọ̀ pé wọn ò lè padà rí mọ́. Èrè ìdí tá fi ń wá ẹgbẹ́ tán lè gbógun tì tó wá jẹ́ ẹgbẹ́ Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá. Mo sì ń bọ̀.
ohun tójú mi rí ní pálásì bàbá wa Ọ̀jájá Ògúnwùsì tó jáde ọlọ́tẹ̀ mọ́lẹ̀, ìdí onílára tó já mọ́lẹ̀, tó fi gbòdẹ́, tó fi gbóyẹ̀pẹ̀, tó fún kò lórí kòsà. Máa pe prógámù yẹn ní knockout ni #1 citizen of Yorùbá land náwó èèyàn kan sókè pé gbogbo àwọn bàbá yẹ pé ẹni bá ní nǹkan ti ìbílẹ̀ ẹ̀gá fi support Sunday Igboho, iṣẹ́ wa ló ń ṣe. Ṣé wọ́n lè sọ bẹ́ẹ̀ fún Gani? Ìgbà tó gba páìpù epo ṣé ó gbà torí Yorùbá ni? Ó gbà torí ara ẹ̀. Sunday Igboho ń jáde káàkiri torí àwọn ọmọ Yorùbá. Wèrè kan jáde tí a ṣe bí wọ́n sọ pé ó dá ẹgbẹ́ yẹn lẹ̀ láti máa fi méèkì owó ni. Go and check the record. Sunday Igboho did not go to that palace. He did not went to that palace because of money. American English mo ní má wà mọ́. Ìyá mi kan ti ní kí n máa serious. Mo fẹ́ máa fi ọ̀rọ̀ ẹ̀ ṣe rẹ̀ yẹ̀yẹ́ tẹ́lẹ̀ ni. But this one, let me serious please. Agbẹ́dọ̀ máa fọ̀rọ̀ wọn ṣe kí ni? Ṣé yẹ̀yẹ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan? Torí nígbà tọ́nà òye wọn mọ́ tó ti sọ ogun yẹn nù náà fi yí wọ́n kọ́kọ́ yí sí information minister. Àwọn mọ̀ bó ṣe ń ka ìròyìn di Ààrẹ Ọ̀nà Kakanfò ìròyìn ni kì í ṣe jagunjagun mọ́. Ìgbà tí bàbá wa Aláàfin Ọ̀yọ́ kú tó wàjà, wọ́n ní ọba ní máa ń ṣí ogun fún Aláàfin. Bí àwọn lóde lọ dífá tí wọ́n fi tètè jẹ́ kán rí ọba míì. Nígbẹ́rẹ́ tí Aláàfin tuntun dé, ó yí òun padà. Ayé ti yàtọ̀ sí ayé ìjọ wọn àná tó jẹ́ pé ọba ló máa ń ṣe ogun fún Ààrẹ Ọ̀nà Kakanfò. Ayé ti yàtọ̀, ayé democracy la wà yìí, kò sí agbára lọ́wọ́ àwọn ọba. Ìjọ ẹni máa fẹ́ ṣe nǹkan ṣe ó gbọ́dọ̀ lọ rí gómìnà, ó gbọ́dọ̀ lọ rí ààrẹ. Tí ò bá rí àṣẹ gbà lọ́wọ́ gómìnà, á rí àṣẹ gbà lọ́wọ́ stéètì. Tí ò bá rí àṣẹ gbà lọ́wọ́ stéètì, á rí àṣẹ gbà lọ́wọ́ local government. Ó mọ̀ pé àárín òun àtàwọn gómìnà yẹn ò lè gún, torí àwọn gómìnà yẹn rí i pé onígbéraga ni, pé he want to be dictate to them. Onígbéraga ni. Nígbà tó bá dé ló ń sọ yẹn síta o. Ìgbà tẹ ẹnu pọ̀ lára ẹ̀ làwọn ọmọ jáde síta ẹ fẹ́ pa ààrẹ ni. Ṣé táàrẹ bá dára ń sọ títí ẹ̀ tó dúró lórí ọwọ́ ẹ̀ tí ò sọ̀rọ̀ lọ sọ́dọ̀ Sunday Igboho, kò sí ní tó kan rú àwa yìí. Mo ti sọ agbára Kakanfò dé Èkìtì data ẹ̀ belong tèmi belong sí. Wọ́n bí aláya ènìyàn kan kókó sọ pé wọn Ààrẹ Ọ̀nà Kakanfò kó wá máa fọwọ́ lálẹ̀ lẹ́kìtì. Ọmọ àwọ̀ ẹ̀tì o, wọ́n bí dá. And thank God the OPC Èkìtì yẹ òun fúnra ẹ̀ ló kán spinal cord yẹ because of greediness. Ẹ gbọ́ ẹ ti rántí fídíò yẹ ọ́díò yẹ tí bọ̀ yẹ sọ fún wọn pé ká má gbowó lọ́wọ́ olóṣèlú tó padà lọ gba 35 million naira. Ìgbà tá a sì rí bẹ́ẹ̀ tú ó sẹ́ndì 5 million sí gbogbo ẹgbẹ́. Òun nìkan pọ́kẹ́tì 30 million lẹ́kìtì èlò ní o. Àwọn ọmọ ẹgbẹ́ nígbà tá máa pín owó yẹ èyí tó kẹ́ni kọ́kọ́ òkú 10,000. Ọlọ́run má jẹ́ á bọ́ sínú ìgbèkùn. Ọlọ́run má jẹ́ á bọ́ sínú ìgbèkùn. Ọlọ́run má jẹ́ á bọ́ sínú ìgbèkùn. Ó ṣe wàá mọ̀ pé ọba ò lágbára mọ́ ni. Bàbá Ọ̀jájá Ògúnwùsì ti fún ní knockout lánàá ní ìjẹta sọ̀rí. Ní náwó bàbá yẹn tún ṣe àṣé nǹkan mi ń bọ̀ táwa ò rí.
ju ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho, ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho, àní kẹ́ ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho, ó yẹ kí ẹ̀yin ọmọ tẹ́ máa ń kọrin kẹ́ ẹ sọ́dọ̀rin ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho, ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho, ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho, ajagunjagun lẹ̀ Yorùbá ni, ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho, ẹ kọ́kọ́ Gani, ẹ kọ́kọ́ Gani, bàbá àwọn ààrẹ, ẹ pàtẹ́wọ́ fún Sunday Igboho. Ó yẹ kẹ́ ẹ ti fi kọrin mọ̀ pé ilé tó dù yẹn lọ tó ń bọ̀. Bàbá dìídì ní kí Sunday Igboho wá jókòó síwájú báyìí ni bàbá náwó ẹ̀ méjèèjì sókè. Endorsement and confirmation pé àkàndá ọmọ lélẹ́yìí. Bàbá sọ wípé àyà níní ojú ogun lọ. Ẹ jẹ́ kí n bọ́ sí bírè yìí nígbà táwọn wọnú palace èyẹ jọ mí lójú. Wọ́n ní àwọn mẹ́jọ làwọn máa jẹ́ kó wọlé, wọ́n kà wọ́. Ìgbòho gan ló ń kà wá wọlé, ó yá ẹ wọlé, ìwọ wọlé, ìwọ wọlé, ìwọ wọlé, ìwọ wọlé. Nígbà tó pé mẹ́jọ bá a ṣe wọlé tán few minutes tá a rí bàbá tó lóye dọ̀bálẹ̀ síwájú bàbá pọ́sẹ́ńdì Sunday Igboho lérò lẹ́yìn ibi báyìí ò lè gba àwọn ọmọ ẹ lọ sí ọ̀lù ńlá yẹ fún wọn. Ilé bàbá wọn náà wà, ẹ lọ sí ọ̀lù ńlá yẹ fún wọn. Ṣùgbọ́n níjọ́ tó ń lọ bẹ̀ pẹ̀lú agbára tó wà lọ́wọ́ òun kábíyèsí bẹ́ẹ̀ náà ló dúró tó wú tó sọ̀rọ̀ tìgbéraga who give monkey agbára from Tapa to Yoruba land. If you are not stop ṣe bẹ́ẹ̀ àwa náà ready a máa tàtàn fún ẹ. Nígbà kẹ́yìn tí ó jẹ́ pé etí ló ń gba fìlà dúró tó ti run ayé yín kẹ́ balẹ̀ Yorùbá jẹ́. Ọdún Ifá náà ní kẹ́ ẹ lọ ṣe kẹ́ ẹ kífá ṣe máa ń ṣe wọ́n máa ṣọdún Ifá ní òkè ìgbẹ́tì, wọ́n máa lọ sílé Ifẹ̀ lọ pọ̀fá tí gbogbo àwọn ọdún ṣá àwọn fẹ́ẹ̀kì babaláwo náà ló wá ń bẹ̀ tí gbogbo àwọn babaláwo yẹn máa lọ bẹ̀. Wọ́n lọ sọ̀rọ̀ against anybody, wọ́n sọ̀rọ̀ against ẹgbẹ́. But àwa mọ̀ pé gbogbo ilé tó ń ṣe olókun festival olókun kìnnìkan foundation, àwọn foundation yẹ àwọn kan ní ọmọ dáwọ́ ọmọgàn bẹ̀ amọ̀rú wọn thunder foundation lẹ́tọ́ fi ń gbowó lọ́wọ́ ọmọ Yorùbá. Ẹ̀yin ọmọ Yorùbá ní kẹ́ wake up. Àkàndá ní Iru Ekun wẹ tó bá fẹ́ rí ilé ayé gbé má rí èrò kówó sí o. Yorùbá máa gé onítọ̀hún jẹ bí wèrè ni. Tó bá fẹ́ ní ìfọ̀kànbalẹ̀ má rí èrò pé kí Iru Ekun kówó. Tó bá fẹ́ láàbò lórí ọmọ lórí aya ní ìwọlé àti ìjáde ẹ má ro tí Gani bọ̀gá yín bá ń ro ẹ má bá ro because àwa mọ̀ pé ọmọ Yorùbá lẹ́yìn ohun tẹ́ máa jẹlẹ wá lọ sí di ló fi fi ara yín lẹ̀ kí Gani máa ń lò yín láti máa bà orísun yín jẹ́. Ẹ dẹ̀ kọ́ bó tiẹ̀ máa jágbe mọ́ yẹn máa sọ fún ìjọ wo lórí Sunday Igboho kó sọ̀rọ̀ nípa ẹ̀ kó sọ̀rọ̀ àgẹ́sì pẹ̀lú ẹ̀ àbá àmọ́ tó ń ṣe lábẹ́ ni yàbẹ́ rò pé àgọ́ ni. Ṣùgbọ́n nígbà tó jẹ́ pé irú ìró ní ìbòrò torí ń tẹ́ ẹ máa jẹ. I don't want to promote him, sir. Torí ń tẹ́ ẹ máa jẹ lẹ́fẹ́ sọ wípé orúkọ yẹn lẹ́yìn jẹ tó náà jáde síta pé orúkọ tó ń ti build more than 32 years ọmọ ọdún mélòó ni ìgbà wo lójọ́ UPC ìgbà wo lójọ́ UPC show me foundation OPC ni bomb bastard. Ẹ lè tú Iru Ekun o dẹ̀ lè tú irun kan lára Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá. Ìṣẹ̀dálẹ̀ àwọn ọmọ Yorùbá ò ní jẹ́ kẹ́ ẹ rí ṣe. Ìṣẹ̀dálẹ̀ orísun Yorùbá a máa gé gbogbo ohun tẹ́ bá ṣe láburú pátápátá kó máa dá padà sí yín lórí. Ẹgbẹ́ eléyìí ò lè wò ṣe gbọ́ mi ẹgbẹ́ eléyìí ò lè wò
ẹgbẹ́ eléyìí ò lè dàdàkúdà bí ẹgbẹ́ yín ṣe dàdàkúdà. Ẹgbẹ́ eléyìí ìṣẹ́gbẹ́ tá a fi ń gbà ìyàwó oníyàwó tá a fi ń gbọ́kọ lọ́kọ. Ẹgbẹ́ eléyìí ó yún nùnùnùnùnùnùnùnù kò lè wo, kì í ṣe ẹgbẹ́ tó máa jáde síta láàrin títì tó mọ̀ pé àwọn ọmọléèwé iṣẹ́ ìjáde síta ni tá máa yànbọn straight bullet. Iru Ekun ó yàtọ̀, Iru Ekun ṣe kí ni ó yàtọ̀. So ni mo fi sọ wípé ẹni bá ní kí Iru Ekun ó wó òun ló máa wó tìrantìran. Ẹ jẹ́ kí n lọ sùn torí màá tún jí láàárọ̀ ọ̀la. Ẹ̀yin náà máa jí láàárọ̀ ọ̀la. Igi rere lẹ máa fi ti iye kú. Ẹni bá ní kẹ́ ẹ kú aṣáájú yín kú ọ̀run lẹ máa dé bá. Láfítà tẹ bá lò bí 100 years dé bá lọ́run ni torí ọmọ ní mọ̀ sí kú ìrókò. Àrégi ṣẹ́gi tó bá ṣẹ́gi ní gbórí ara ẹ̀ làwọn bàbá wa ló fi ń rò. Ọ̀fọ̀kọ́ àwọn bàbá wa gbá sáyẹ́ǹsì débẹ̀ ni. Àwọn bàbá wa ṣe kí ni ó gba sáyẹ́ǹsì débẹ̀ ni. Wọ́n wò pé ewé ọ̀gẹ̀dẹ̀ máa wà lókè lánàá lẹ́yìn ó ti wá gbà náà fi sọ wípé ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá gbé ara rẹ̀ nífi náà. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń ro ibi lórí Iru Ekun lórí Sunday Igboho yóò padà sí yín lórí sẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ péjọ pọ̀ bíríkótó bìrìkòtò ìmọ̀tún ìmọ̀jọ ìmọ̀ ní bí kì í dalẹ̀. Bíbélì wa sọ wípé ní kíkóra wọn jọ wọn ò kóra wọn jọ àṣùgbọ́n a ó fọ́ wọn túútú. Gbogbo ẹ̀yin tẹ́ bá kóra yín jọ lórí Sunday Adéníyì Igboho òòṣà àti Iru Ekun ilẹ̀ Yorùbá máa fọ́ yín túútú. Gbogbo àwọn ẹ̀mí tó ti bọ́ lọ́wọ́ àwọn bandit máa fọ́ yín túútú. Agbàláfíà ara yín asọ́dí fi àfàmọ́ yín lọ́wọ́. So untouched ní Iru Ekun àti Sunday ọmọdé yẹmọ Igboho àtàwọn gbogbo àwọn tó tẹ̀lé lẹ́yìn. Stay away for them. Kó ṣe títí ẹ káwọn náà ṣe títí wọn. Ẹgbọ́n mi bí kó ṣe títí ẹ káwọn náà ṣe títí wọn. Ní ìjẹta lọ́lọ́run fi ẹsẹ̀ Iru Ekun ló fi sọlẹ̀ gbà sí ilẹ̀ Yorùbá tí mímì kan ò lè mí. Ìyá mi Adébọ́lá Àdùnní Adé ẹni kún kékeré ìyá mi ẹ lò 250 màá ní ká di àdúgbò yín kó pa yín. Ìbànújẹ́ ò ní ráyè nínú ayé yín. Jẹ́ gbọ́n it is better.